Àlàyé ni ó máa yọ̀ mú. Òkú tó ti kú kò lè yọ̀ o. Àlàyé ni ó máa yọ̀ bàbá. Òkú tó ti kú kò lè yọ̀ o. Àlàyé ni ó máa yọ̀ bàbá. Jẹ́ kí ògo rẹ̀ yọ̀. Ọlọ́run jẹ́ kí àánú ṣẹlẹ̀ o. Ariwo kọ́ mọ obìnrin kan yá nígà o. Ọmọ àwọn ọ̀gá tó ń sọ lọ́wọ́lọ́wọ́. Orí stage tí mo wà ń ṣe nìkan nínú àwọn ọ̀gá mi tó jẹ́ dádì mi ò ń ṣe gbọ̀ngàn ló dẹ̀ ní. Ṣé wá ní sẹ́líbà tọ́jọ́ ní í sẹ́? Alli bàbá máa ń gbọ́ mi o, máníjà eléré ńlá. Happy birthday to you. Ìgbọ́dún ọdún kan mọ̀ mo bẹ́ẹ̀ tọrọ lọ́wọ́ bá o. Èní lọ́ndì 25 oṣù 26. Ọmọ July 2025. Abẹ nínú rí àlọ́jì o tá a ti ń ṣiṣẹ́ lọ́wọ́. Olùgbà ètò ń jẹ́ wàásù mi o. Ogo bàbá tó nírìn àná máa ń gbọ́ mi o. Ọkọ̀ yẹn túndé máa mọ́ mi o. Mo kí ẹ níbẹ̀ yẹn dáadáa dáàdì mi ní. Ọ̀gá tó bá dọ̀tún ọ̀gá sínú ẹdún kọ̀ǹpútà mi bàbá ni o. Jẹ́ kí ògo rẹ̀ yọ̀ o. Ọlọ́run jẹ́ kí àánú ṣẹlẹ̀ o. Ayé retí ohun tí mo mú bọ̀ lọ́dọ̀ rẹ̀ Olúwa. Ayé retí ohun tí mo mú bọ̀ lọ́dọ̀ rẹ̀ Olúwa. Ògo yìí Olúwa o. Master ceremony kojo máa gbọ́ mi dàdí yóò gàtà kọ́ bí. Ògo yìí bó ní pé máa ṣe jẹ́ kó bàjẹ́. Ọlọ́run má ṣe jẹ́ kó dàrú, má ṣe jẹ́ kó bàjẹ́ o. Olúwa yé ògo yìí. Ògo yìí elégbè farabalẹ̀ o. Olúwa o yé ògo yìí. Bó kẹ́yìn dàdé mi tẹ́gbẹ́ níkàlẹ̀ o. Àwọn ọlọ́ba ló ń borí wa. Bíkì ìbàlẹ̀ máa ń gbó. Ẹ tọ́jú bọ́ọ̀sì mi. Ó ṣe é ṣe ó dé mi ò mo gbà fún ẹ tó. Ẹ tọ́jú láyéwọlá tó jẹ́ sọ́fíà mi ò èpo tèmi ló jẹ́ ariwo kọ́. Bó jẹ́ kí ẹ níbẹ̀ yẹn
ṣọ́nkárì títí o lẹ́kọ̀ọ́ bá máa ń gbọ́ mi o ẹgbọ́n tèmi kẹ́yà nígbà tó dé wí o bóyá bá a sọ fún ọ wípé bó kí ẹ níbẹ̀ yẹn o ẹ sóde ventures gbogbo láàárọ̀ pátápátá ọmọ alájà gbọ́dọ̀ kí ẹ ìdí làlùyọ fújì tó dé wí o. mo ní má sì wòrò má ti fọ́mọ ká o orí tó bá ti fọ́ká o mèrè á mèrè ẹ má sì wòrò yéyéyéyé má sì wòrò má ti fọ́mọ ká. ọba ọlọ́jọ́ àgbà ńlá gẹ́gẹ́ ṣọ́ọ̀nù bọ̀kọ́kọ́ jírí. Oya mo bá wà táyì mi o. Last month, bó kí ẹ níbẹ̀ yẹn o, àbúrò yọ́gẹ̀sì balẹ̀ o. Ọkọ̀ àdìjọ́ aláṣọ bàbá ni o. Wọlé Anobi o, tí bá ṣọ̀rọ̀ mi o, àbọ̀ bàbá máa jó. Pápá mi jọ̀gbọ̀n èyí ọ̀tọ̀ mi sọ. Abọ́lá sọ̀rọ̀ àwọn mọ kí ẹ níbẹ̀ o. Àjẹ tó pọ̀ máa wo ẹ̀jẹ̀ tá a yin dé. O ṣe mú rí ẹgbẹ́ dá mọ kí ẹ níbẹ̀ o. Èyí ọ̀tọ̀ mi sọ. Wọ́n lè gbádùn skọ́dọ̀ ló ń jẹ́ Sáyídì o. Àgbáwo máa ń gbọ́ mi gbogbo ìgbàlẹ̀ ẹ̀gbọ́n tó mi sẹ́. Àgbáwo máa gbọ́ mi o ó dé kí ẹ̀mí mi o ẹ̀gbọ́n tàyín dó. Wọ́n ní wọ́n ti fẹ́ yí wálẹ̀ o bọ́láhùn tó gbé so ó ṣe àsọjẹ o àsọjẹ kan jọ̀s. Èèyàn tèmi sẹ́ ẹ sóde ventures èèyàn Anobi òkè Wọlé Anobi sọ wípé èmi lọ́mọ aládé Tọ́pẹ́ náà ti bàbá àbájọ́lá. ẹ sóde ventures. Oja to the ventures, èèyàn kọ́ ya nìga, ẹ so the ventures. Oyè tàlùyọ tó jẹ́ Sáyídì ẹ̀jẹ̀ tèmi ni wọ́n. Ó ṣe lẹ́kọ̀ọ́ bá. Ó ṣe bí kí balẹ̀ bàbá ti tèmi sẹ́wọ̀n. Èmi làlùyọ tó kọ fòjì ẹ̀dá padà sórí lẹ́wọ̀. Oníkànnì nìkan bàbá yomi dó. Ó yá Wọlé Anobi ṣòmí ṣe tuntun o. Wọlé Anobi ṣòmí ṣe tuntun o. Ó ṣe lásán Wọlé Anobi ṣòmí sọ. Orí tí wọ́n bá di ṣòmí àwọn ayé máa kọ̀ fá. Èmi ló lè tún gbá ò tó lè mú wọn láàgùn. Òdògbòdò tí bá ti wá fàágùn. Onífihàn tó gùn ní ọ̀lẹ́wọ́ tán. Onífihàn tó gùn ní ọ̀lẹ́wọ́ tán. Ó ṣe dàdí yó.
ojú lásán ọkọ̀ àdúgbò alájọjọ́ ojú ló kàn bá ẹ̀gbọ́n ta ló yọ bójú. oníbíhùn tó gòdè ẹ̀lẹ́wọ̀ tán oníbíhùn tó gòdè ẹ̀lẹ́wọ̀. ó ní àwọn pẹ́ ẹ̀ dà ó ń dà ó. Ìdòwú Alazaris ọmọ àwọn pẹ́ẹ́dà o èèyàn bàbá gíwá Ìdòwú Alazaris o òkè láti bẹ̀ lọ wọ́n lórin tọ́pẹ́ lẹ́bẹ̀ orin wọlé lẹ́bẹ̀ orin lè yan bàbá gbọ́n pé ẹjọ́ kájọ wọn jó lọ o. O headmaster o ṣe headmaster jẹ́ kájọ mọ́ jẹ́ kájọ mọ́ agbawo jẹ́ kájọ mọ́ jùlọ o ṣe bí gbalẹ̀ o ní jẹ́ kájọ mọ́ jùlọ o jẹ́ kájọ mọ́ àti mọ̀ wá wọn kájọ mọ́ ṣe. Ayọ̀ lásán bí ó ṣègùn naṣọ́nà ọmọ abárí ogun baálẹ̀ àti mọ̀ wá wọn ká ló bá wọn ṣe tọ́ba wò wá wọn kò yẹ kó jẹ́ tuntun àti mọ̀ wá wọn ká tó bá wọn ṣe àti mọ̀ wá wọn ká tó bá wọn ṣe tọ́ba wò wá wọn kò yẹ kó jẹ́ tuntun. Òkè ìbàbọ̀ tọ́pẹ́ Nautical ìbàbá pàṣẹ ọ̀gá ńlá. Alájí sábà ká kú kálẹ̀ o. Alájí sábà ní ká kú kálẹ̀ o. Bàbá tó fẹ́ Nautical sọ, bàbá pàṣẹ ọ̀gá ńlá, agbáwo. Ẹ̀sùn jẹ́ oṣù ló kọ́ bá. Wọ́n ga tèmi wọlé Anobi, òní jábọ́ láéláé, òkè ṣáláì wá, òní dùn. Àti quality wọ́n ní bí bẹ́ẹ̀ ni òbí bẹ́ẹ̀ ni.